Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin mọ́mì wa dádì wa ní gbogbo àgbáyé níbi tí ẹ ti ń wò wá a kí yín pé ẹ tún káàárọ̀. Èní yìí ni Sunday olóyin mọ́mọ́ a kí yín gidigidi gan, ẹ ṣé gan ní ojú òní tì yín. Thank you. A kí ẹ̀yin bọ̀dá wa níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. A kí gbogbo ẹ̀yin àǹtí wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa, ojú òní tì yín. Ẹ ṣé gan ni. Ẹ jẹ́ kí a fi orin yìí ká tó fi dára wa láyà láàárọ̀ yìí. Ayé mi má jẹ́ ó bàjẹ́ ó dàrú. A kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá tó wà Nàìjíríà àti òkè òkun, a kí gbogbo yín lágbára Ọlọ́run, a ò ní fi bí sọ fún gbogbo ara wa. Ayé mi lórí ọ̀ bàjẹ́ ọ̀ dàrú. Ẹ ṣé gan ni. Àkókò yìí a fi kí gbogbo àwọn ọmọ Yorùbá pátá nílé lóko, ẹ ṣé gan ni. A fi àkókò yìí kí yín, ẹ ṣé, ojú òní tì yín. A fi àkókò yìí tún kí yín wípé ẹ kú àtìlẹ́yìn wa fún àdúrà tẹ́ ń gbà fún wa, ẹ ṣé gan ni. Thank you. Kádàrá mi o. Ẹ ṣé gan ni. Akéyí tó pé a ò fẹ́ gbà yín ní àkókò ní àárọ̀ yìí. Èní yìí ni Sunday. Àwa ti wà ní àárọ̀ ń bí báyìí. Akíyín kẹ́ káàárọ̀ ní ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ ìsinmi. Ẹ ṣé gan ni, ojú òní tí tèmi ti yín tòótọ́. Orúkọ tèmi ni Song-Babaconfirm JP. Ẹ jọ̀ọ́, a fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wa fi àwòrán yìí kẹ́ ẹ bá wa fi ránṣẹ́ síbi gbogbo. Ẹ ṣé gan ni. Mo wà ní inú àdúrà ní alẹ́ yìí. Olúwa bá mi sọ àwọn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Olúwa bá mi sọ àwọn ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Olúwa ní kí n sọ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Olúwa ní kí n sọ fún wa wípé ká ṣọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ máa rìnrìn àbọ̀dè. Nínú àdúrà tí mo gbà ní alẹ́ yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, sọ pé gbogbo ìgbà ni mo máa ń jáde wípé èmi kì í I am not an agitator. I am a prophet of God which God directed to work with Yoruba nations. So we give guidelines. We tell you the heart of God. We tell you what God wants. We tell you what you need to do so that we can get a perfect end in the race of the Yoruba nations. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátá, ẹ kíyèsí ọ̀rọ̀ yìí. Olúwa ní àwọn kan nínú yín tí ń gba àbọ̀dè níwájú ayérayé, níwájú ọba àwọn ọba, níwájú ẹni tí mo máa jíyìn fún. Olúwa ní kí n sọ fún yín wípé gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀,
ó ní àwọn kan nínú yín tí ń gba àbọ̀dè. Ó ní kẹ́ kíyèsára, gbogbo ẹ̀yin tí ń dẹ̀ ń gba àbọ̀dè yìí ẹ ṣọ́ra, nítorí pé ẹ máa fi ọmọ yín di, ẹ máa fi ilé yín di. Ohun tí mo gbọ́ lèmi ń sọ o. Ó ní òun ni Olúwa. Ó ní sọ fún wọn, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ti gba àbọ̀dè. Ó ní ṣùgbọ́n òun máa yọ sí wọn ní ọ̀nà tí wọ́n máa fi ọmọ wọn di, tí wọ́n sì máa fi ilé wọn di. Ó ní kí wọ́n kọ sílẹ̀, ẹ ṣọ́ra. Olúwa ní sọ̀rọ̀. Bí Olúwa ò bá rí, kì í sọ. Ohun tó rí òun ló sọ láti ọ̀dọ̀ ìránṣẹ́ rẹ̀ jáde síta, wípé kí gbogbo èyí sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń gba àbọ̀dè, sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí ń gba àbọ̀dè, ó ní kẹ́ ẹ ṣọ́ra, nítorí pé ẹ máa fi ọmọ yín di, ẹ tún máa fi ilé yín di. Ẹ kíyèsára, ẹ ṣé gan ni. Ní àná Nàìjíríà yóò lè dà, ẹyẹ yọ wá. Kì í ṣe pé èpè là ń ṣẹ́ fún Nàìjíríà. Láti ìgbà tí wọ́n ti bí mi ni wọ́n ti máa ń sọ wípé ìlú yìí máa dà, Nàìjíríà, títí tí mo fi dàgbà, títí tí mo fi gbọ́njú, títí tí mo ti fẹ́ ìyàwó, títí tí mo tún fi bí ọmọ. Mo sì máa ń gbọ́ wípé Nàìjíríà máa dà, ṣùgbọ́n Nàìjíríà yóò dà, kò dà. Nàìjíríà ò dà, kì í ṣe èpè. Nàìjíríà yóò lè dà. We have come to conclusion. If you don't come to conclusion, I have come to conclusion. I drop my pen. Mo rí pé Nàìjíríà kò lè dà. Ẹ jẹ́ mọ̀ pé mo sì tún sọ fún ọmọ tí mo bí wípé Nàìjíríà máa dà nígbà kan nìyẹn o. Ṣùgbọ́n nísìnyí wọ́n ń pè wọ́n jókòó, wọ́n fi ń yé wọn ìlú yìí ò lè dà mọ́. Nígbà tí wọ́n bí dádì wa, bí wọ́n ṣe sọ fún àwọn dádì wa pé ó máa dà nìyẹn. Nígbà tí títí dádì wa fi kú kò dà. Mo ń sọ fáwọn ọmọ mi bẹ́ẹ̀. Mo tún sọ pé ẹ wò, nígbà tí ọ̀dọ́ ti wá náà the same thing náà lé. Wọ́n ní ó máa dà, ó máa dà. Títí bá ṣe wà yìí, Nàìjíríà òdo ń bàjẹ́ sí lójoojúmọ́ ni. Ẹ̀yin ọmọ, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ̀yin ọmọ, ẹ tètè mójútó ọ̀rọ̀ ara yín. Mo ń sọ fáwọn ọmọ mi nìyẹn. Ẹ mójútó ọ̀rọ̀ ara yín. Nàìjíríà yóò lè dà. Ẹ máa wò ní èní yìí sí. A ti ra mineral inú ìgò, a ti rà ní 100 naira rí. Even nínú ọdún yìí wọ́n sì tà ní 100 naira. Nínú ọdún yìí náà ni wọ́n tà ní 120. Wọ́n tún ti ń ta nínú ọdún yìí wọ́n ti tà ní 150 naira per just a plastic of coke. Ó ti di 150 naira. Kò dẹ̀ tún ní wálẹ̀ mọ́, òkè yẹn ló máa lọ. Ẹ̀yin èèyàn mi, àwọn ohun tá à ń rí nìyí o, pé ó kò rú wa lójú. Ohun tó ń ṣẹlẹ̀ là ń sọ. Ohun tó ń ṣẹlẹ̀, wọ́n ti ń ta nígbà kan aṣáára pure water ara ní 1 naira, ara ní 2 naira, ó yá wọ́n sọ di 3 naira, ó yá wọ́n sọ di 4 naira, wọ́n sọ di 5 naira. Láti 5 naira wọn ò tiẹ̀ ka 7 naira rárá, wọ́n sọ di 10 naira. Lọ́wọ́lọ́wọ́ báyìí pure water ti di 15 naira. Ní àwọn ibì kan wọ́n ń tà ní 20 naira per one. Láì dẹ̀ ṣe pé omi ti tán nílùú Nàìjíríà yìí náà. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Nàìjíríà yóò lè dà. Àwọn tó ń rúlu wa yìí náà ni wọ́n ṣe ń rúlu wa. Ìlú yìí ò lè dà. Ọ̀rọ̀ wa wá dàbí mùdùmùdù tí wọ́n de yín mọ́ tọ́rí pé kíní yìí ti dùn jù tí wọn ò lè fi sílẹ̀ mọ́. Ohun tá à ń sọ fún wọn ni wípé bí wọn ò bá lè ṣe Nàìjíríà dáadáa, ẹ jẹ́ kí wọ́n jẹ́ ká máa lọ. Ṣé ìjà wà ń bẹ̀ ni?
ṣùgbọ́n nítorí pé ohun tí Olúwa ti sọ, Olúwa ló mọ̀ ní, Olúwa ló mọ̀ àná, Olúwa ló mọ̀ ọjọ́ gbogbo. Ìkan nínú kọ́mẹ̀ntì oníṣe ni mò ń repeat, I am repeating prophecy. When it appear, I will repeat it to remember people. If you are here, you are hearing me. When it appeared again, I must repeat it to remember people of what God has said. Again, I repeat it. God said Nigeria will break. God said Yoruba will be extracted from Nigeria. That is number 2. Number 3, God said these politicians are not ready to leave us in peace. Number 4, he said we should ready for war. Ó ti dùn mọ́ wọn lẹ́nu, gbogbo ohun tí wọ́n ń jẹ, ó ti dùn mọ́ wọn lẹ́nu, wọn ò ready láti fi wá sílẹ̀ pẹ̀lú àlàáfíà. Kò sí oúnjẹ nínú ìlú yìí, kò sí oúnjẹ nínú ìlú yìí. Ibi tí mo páàkì mọ́tò sí ní ìjẹta, mo lọ síbẹ̀ lọ ṣe program, mo dẹ̀ páàkì síta ní ìjẹta. Ìgbà tí mo máa fi jáde bí ọwọ́ ìrọ̀lẹ́, màmá kan wá bá mi, ó ní iwájú òun ni mo páàkì sí. Ó ní láti àárọ̀ òun ò tí ì tà nǹkankan, bẹ́ẹ̀ sì ni òun ò tí ì mú tó máa jẹ. Ìyà ń jí àwọn èèyàn, àwọn màmá yìí jẹ ìyà láti kékeré títí wọ́n fi dàgbà. Ìkíní, gẹ́gẹ́ bí ẹni tó lóye, mo kọ́kọ́ jẹ́ kí màmá yẹn mọ̀ wípé màmá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ṣe ló dàbí ẹni pé mo ṣèkà fún yín. Ojú títì ni mo páàkì sí, mi ò ṣèkà fún yín, ẹ má bínú. Ojú títì ni mo páàkì sí, mo ń sọ parking permit, mo ń sọ road worthiness. Kò sówó tí mi ò san lórí mọ́tò tí mo páàkì yìí, all in the name pé kí n lè máa gbé mọ́tò yìí rìn lórí títì ìjọba Nàìjíríà. Owó tí mọ́tò kọ̀ọ̀kan san ó ti tó kí wọ́n fi ṣe títì Nàìjíríà yìí sẹ́. Owó tí wọ́n ń gbà, tí ìjọba Nàìjíríà ń gbà lórí mọ́tò kọ̀ọ̀kan tí ń rìn lórí títì, ó ti tó kí wọ́n ṣe títì Nàìjíríà yìí dáadáa. A ò bá yín jà, ohun tá à ń sọ ni wípé àwárí pé ó ti sú wa, ó ti sú wa. Tí ẹ ò bá wá lè ṣe bá a ti ń rí, ẹ fi wá sílẹ̀ kẹ́ jẹ́ kí a máa lọ. Lẹ́yìn tí mo sọ pé màmá yìí ò mọ̀ wípé ibi tí mo páàkì sí ó ń rò wípé mo ṣòun níkà, mo wá ṣá ń try láti jẹ́ kó yé màmá mi ò ṣe yín níkà, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Nígbà tí mo sọ̀rọ̀ tán, mo wọnú mọ́tò, mo kó 5,000 naira lé wọn lọ́wọ́. Ẹ lọ, ẹ gbà, ẹ jẹ oúnjẹ, ẹ fáwọn ọmọ olówó oúnjẹ, wọ́n dẹ̀ kúrò níwájú ẹ̀. Ṣèbí òun làwọn ń sọ fún yìí. Ọ̀pọ̀lọpọ̀ adédèkọ̀ pé wa, abú wa, ọ̀dọ́pọ̀lọ adédèkọ̀ pé wa, a sọ pé olórí yìí ni wá. Ìyà ń jí àwọn èèyàn ní Nàìjíríà gan. Ìyà ń jí àwọn èèyàn gidigidi gan. Mo sì lọ sínú ilé kan ní alẹ́ àná. All in the name that I am doing visitations. You know, today is Sunday. Ní àná Saturday, mo sì lọ sínú ilé kan tí mo lọ ṣe visitation. Nígbà tí mo débẹ̀, wàláì, omijé gbọ̀n mi. Ṣèbí ṣàwámà lèmi ń jẹ nínú mọ́tò tí mo rà sínú mọ́tò tí mò ń jẹ. Tó pé I was so stressful. Mo ti ń ṣe visitation yẹn láti nǹkan bíi 2 p.m. Nígbà tó di bíi 7 o'clock tí mò ń lọ sí ọ̀dọ̀ ìyá yìí, ni èmi ra ṣàwámà pé kí n ṣàtìẹ̀ fi panu kí n máa bá tèmi lọ. Nígbà tí mo débẹ̀, mo fi ayé àti ọ̀run búra, gàrí ni òun àti àwọn ọmọ ń jẹ. Gàrí, kò sẹ́pà ń bẹ̀, kò sí ẹ̀pà ní ibẹ̀. Gàrí ní alẹ́ tó jẹ́ kí at least kéèyàn jẹ oúnjẹ tó dára. Béèyàn bá tiẹ̀ wá fẹ́ kú nílé yìí tó èèyàn bá sùn ní alẹ́ ọjọ́ yẹn, béèyàn bá tiẹ̀ wá fẹ́ kú, at least èèyàn á sì jẹ oúnjẹ tó dára ní alẹ́ kó tó fi ẹ̀gbẹ́ lélẹ̀. Gàrí
gbogbo ohun táwa rí nìyí àbá ìjọba jà ohun tá a rí nìyí tá a fi sọ wípé òrìṣà bó bá lè gbé wa ṣebí wàá ṣá fi wá sí bọ́lọ́run ṣe dá wa àbí kí ló dé ṣé tó bá so ẹran mọ́ ẹran ṣé ikán á sì máa kàn ọ̀pá ní ẹ̀yin èèyàn wa ẹ jọ ẹ̀yin olóye èèyàn ẹ̀yin mùtúmùwà ẹ tíráì láti jẹ́ kí a gbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí yẹ̀ wò. Ìyá pẹ̀lú ọmọ mẹ́rin ẹni tí mò ń sọ yìí ó fi owó ata ìyá tí mò ń sọ yìí ó fi owó ata ó fi rán ọmọ lọ sí polytechnic ọmọ yẹn ò sàn ọmọ yẹn ò ríṣẹ́ ọmọ yẹn ò rí nǹkan kan ṣe àwọn mẹ́ta ni mo bá ń lé èyí tí mo lọ polytechnic ó rìn kiri up and down mẹ́rin ní gbogbo ọmọ ìyà ń jẹ wá ní Nàìjíríà àṣé bá ṣe wọ́n fẹ́ máa bá lọ nìyí èyí kan jókòó ẹni pé àwọn tí wọ́n ṣe tẹ́lẹ̀ ní kí wọ́n tó padà síbẹ̀ ṣe bí àwọn tó ṣe tẹ́lẹ̀ náà ni wọ́n bá wa débi tá a dé yìí lónìí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jókòó ká rò dáadáa ẹ jẹ́ ká jókòó ká rò ọ̀rọ̀ yìí dáadáa ṣe bí àwọn tí ẹ̀yin sọ wípé kí wọ́n tún máa ṣe lọ yìí ọkọ tún ṣe yìí ṣe báwọn náà lọ bá wa débi tá a dé yìí ẹ jẹ́ kí wọ́n sọ kankan fún ikú yé mi ojoojúmọ́ máa ń sọ àbí wọ́n kó ọpọlọ wa láti bí wọ́n kó lọ sẹ́yìn kò yé mi nígbà táwọn tó ń darí yín tí wọ́n ń ṣe ohun tó wù wọ́n fún ayé wọn tí àwọn ọmọ wọn ń ṣe ohun tó wù wọ́n fún ayé wọn tí ẹ̀yin tí wọ́n wá ń darí tí ẹ̀ ń wà kísàkiri tí ẹ̀yin tí wọ́n ń darí tí ẹ ò lè gbójú gbóyà kí ẹ sọ wípé ẹ lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀mejì lójúmọ́ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì sọ pé ó tẹ́ àwọn lọ́rùn bí wọ́n ṣe ń ṣe yẹn táwọn lọ́rùn kí ló dé ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó ká ronú dáadáa Ọlọ́run rán èmi jáde ni ojoojúmọ́ ni mò ń sọ bí kì í ṣe agitator I am a prophet of God I am a spiritualist I run spiritual church and I do spiritual work that is all I know about myself mi ò dẹ̀ wá síta láti wá polówó ara mi when you look at my record from nínú Facebook torí yẹn àti ìbẹ̀rẹ̀ ayé mi ohun tí mò ń tẹnumọ́ ni even before Yoruba Nation àwọn ohun tí mò ń tẹnumọ́ ni when I saw what is wrong I let people to know that this is wrong and I ready to die there. èyàn máa wò ní rọ̀ṣọ́ àná bí mo ṣe kúrò báyìí tí mo zoom kúrò ní ṣọ́ọ̀ṣì tí mò ń jáde the same community tí kì í ṣe ìta ò nínú community in a community kò ń ṣe ìta it is not a role kì í ṣe àwọn ọ̀nà ọlọ́pàá á dẹ̀ dúró sí ibì kan àwa máa a kò ní àbí kí ni ṣe ọlọ́pàá níjọ́ tí wọ́n mú èèyàn mi kan mo jẹ́ kó yé wọn ẹ sọ fún mi wípé mo ní I said you don't know me in this community you don't know Babaconfirm he said I don't know ó wá sọ wípé I don't know you I don't want to know you ó ní you when you are passing by you will be going you cannot drop and to give us something ṣe look at the kind of policemen we have in Nigeria kí ni ìdí tí wọ́n fi mú èèyàn mi tẹ́rí yìí wọ́n ní ó lọ gba one way ibi tí wọ́n pè one way wọn ò fi sáyẹ̀nsì bí a bá tún dé sáyẹ̀nsì àwọn ọlọ́pàá yìí tún máa lọ yọ sáyìn ibẹ̀ kúrò wọ́n yọ wọn ò ní mọ ibi tó wà all in the name wọ́n dúró sí ibẹ̀ yẹn láti lè máa fi ibẹ̀ yẹn máa exhaust owó lọ́wọ́ àwọn èèyàn. Though the place is one way but àwọn tá a wà nínú community yẹn nìkan la mọ̀ àwọn àjèjì ń wá láti ìta tó yẹ pé wọ́n á da ibẹ̀ tó bá dẹ̀ ti gbàbẹ̀ wọ́n á mú wọn.
How máa threaten wọn, àwọn máa gbé wọn lọ sáláwùsá, àwọn máa ṣe kinní kan, àwọn máa ṣe gbá kan, àwọn máa ṣe kinní kan. At the end of the day, wọ́n á gbowó lọ́wọ́ àwọn èèyàn yẹn. Bí wọ́n ṣe mú èèyàn kan nìyẹn, òun ni mò ń sọ lọ́lẹ́kan, mo wá ní don't you know me, ó ní I don't know you, ó ní me that I will be passing, I cannot drop to give them something. Mo ní for what? Are you not doing your own job? Is the government not paying you salary? I am a prophet. You expected me out of the little I have and to come and give you. For what reason? Mo bá wọn fa wàhálà, tí mo fa wàhálà gan, mo jẹ́ kó yé wọn. Okay, bí ẹ ṣe ń lé ẹ̀yin ẹ jẹ́ kí wọ́n wọ bẹ́ẹ̀ ò ní sọ fún wọn o. Àbí duty is to tell that motor to go back. But you will allow them to go. Tó bá ti sún síwájú, ẹ wá máa fi ọ̀kadà máa lé wọn pẹ̀lú ìbọn. Mo ní now, if we silent, títí tẹ máa fi lọ pa èèyàn, ẹ lè máa lé ẹlòmíì tí kò ní dúró. Olórí yíyí mi wọ́n máa lé kò ní dúró, tí tó máa fi lọ yìnbọn pa ẹni yẹn. Ẹ ṣe pé wàhálà máa ṣẹlẹ̀ nìyẹn. Èmi kì í rí òtítọ́ kí n má sọ. Ṣé ìlú nìyẹn? Tí wọ́n fún ẹ̀yin ọlọ́pàá ní owó, they are giving you your salary, and the reason why you are a police or either a traffic police or also police is to direct a position where you are. That is all. Ẹ wá sọ di ìwọ lọ́ṣà, ẹ wá fi exhaust owó lọ́wọ́ àwọn èèyàn. Àwọn ohun tá a rí nìyẹn ṣe, tá a fi sọ pé ṣé ó ṣeé ṣe ká máa tẹ̀síwájú báyìí. À ń ṣe kinní kan, à ń bọ̀ yín lọ́wọ́ ẹ tó ń bọ òrùka. Ṣàbí kí la fẹ́ máa ṣe? Síbẹ̀síbẹ̀ ẹ ò jẹ́ káyé yìí sinmi. Ẹ jẹ́ ó sinmi. Àná alánà ní mo ṣe kúrò 9VG tí mo sùn títí di bí ọwọ́ aago mẹ́wàá. Tí mo ṣe tán 9VG, mo kọ̀ sùn di aago mẹ́wàá. Òun ni mo lọ ẹ̀rẹ́tì sanbọọdù no entry one way síbẹ̀. Tó bá kàn ṣe wípé àwọn ẹnjìníà mi tó máa ń tí wọ́n help mi, gbogbo picture ló wà bí ṣe ní ìbá ní kí wọ́n bá mi attach ẹ̀ mọ́ fídíò yìí kí dodo yín rí. All in the name wípé kò possible. Ìdí òtítọ́ lèmi máa dúró sí mi ò ní dúró sí ìdírọ́. All in the name that it is not possible. I use my money to do the sandboard. Mo dẹ̀ ní kí wọ́n gbé síbẹ̀. Then after that, mo fi lọ́lé lọ́bẹ̀ sí ṣe visitation. That was yesterday. Tí wọ́n tún fi padà tó lọ rí ìyá tí ó ń tó mu gàrí ní alẹ́. Ìlú yìí ti bàjẹ́. Kò sí ìjọba nílùú yìí. Everybody is doing anything he likes. These are the things we gather together and add the proof that we pay. There is no way. This country can never be good again. Ẹ jẹ́ kí a máa lọ. We need Yoruba nations. Nígbà tí kan tó comment tó sọ wípé ó ní ó kọ́kọ́ yìn mí, ó ní thank you our prophet, thank you very much, thank you. Ó ṣáà sọ gbogbo ẹ̀ lọ. Nígbà tó yá, ó ní you said now, ó ní you said now. Only now, only now and please don't talk about any man of God again that refused to speak out. Òun ló sọ bẹ́ẹ̀ fún mi. Ó ní kí n má sọ nípa wọn mọ́. Ṣé ó wá dà báyìí? Tí gbogbo wa bá silent, báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Nàìjíríà yìí? Bí gbogbo wa bá silent, báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Nàìjíríà yìí? Ṣé rí pé ọpọlọ àwọn kan ti kú? You may be watching me, the man that comment, mo kọ́ jáde ni. It is most of the feedback I saw, òun lèmi fi ń ṣe fídíò padà. Lẹ́yìn tó kí mi tán, ó ṣe gbogbo ẹ̀tọ́. Ó ní now please don't talk about any man of God that refused to speak out. Ṣé ó dẹ̀ lórí ẹ̀? Ṣọ́pọlọ wà lórí ẹ̀ ṣá? Tọ́pọlọ bá wà lórí ẹ̀, mi ò lérò pé jẹ́ kó sọrú yìí jáde. Ìwọ ò lè sọ, èmi ò lè sọ. Ṣé wọ́n pé òun ló ń jẹ́ ká ṣe máa jìyà dè ní ilé ni? Bí nǹkan tí mo sọ yẹn wò. You cannot say it and I cannot say it. That is why we are still suffering today.
And if everybody cannot say it, oh mọ̀ wípé òun ló fún àwọn èèyàn yẹn ní priority, ó ti wá dùn mọ́ wọn, ó ti dùn mọ́ wọn bàjẹ́ pé kò sí nǹkan kan tó lè sọ, wọn ò lè sọ̀rọ̀ táwọn àwọn ò bá máa fún wọn lẹ́sẹ̀ lórí, àwọn ò bá yàgbẹ́ lé wọn lórí, àwọn ò bá fọ́ wọn lórí, àwọn ò bá I am telling you, òun ló wá dùn mọ́ àwọn politician Nigeria. Go possible. I continue saying about those useless man of God. I am telling you, I don't send myself. Adabiti mbarora mi. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀. Mo fi ìjọ tí màmá mi gbé mi sínú tí wọ́n sì ń sọ pé ìránṣẹ́ Ọlọ́run nìyí yóò máa jẹ́. Mo fi búra ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mo fi ìjọ tí wọ́n gbé mi sí ẹ̀yìn tí wọ́n ní Násírù Ọlọ́run sì ni ẹni tó ń gbé sẹ́yìn. Mo fi ìjọ tí wọ́n pa láṣẹ fún wípé abẹ́ ò gbọ́dọ̀ kọrun orí mi yìí. Mo fi ìjọ yẹn búra rẹ̀. I continue saying about all these useless men of God, no relent until they speak out. And it is not just speak out, they continue speaking out the way I am speaking out every day until everything change. What to comment here? Now, please don't talk. It's a command word. Now, please. Now and please. That is the way you put it. Now and please. Don't talk about any man of God again that refused to speak out. And he further. He said, most of them afraid of being killed. Only because most of the men of God, they are afraid of being killed or attack to their congregations. Ọmọ ìjọ wọn kọ́ ni Fúlàní pa, ọmọ ìjọ wọn kọ́ ni Fúlàní rape yẹn. Ṣé pé ní ẹ ti dàrú òmu wọ́n ti yí ọpọlọ yín sẹ́yìn ni? Ṣé wọ́n ti yí ọpọlọ yín sẹ́yìn ni? Ṣé àwọn ìránṣẹ́ èṣù yìí ṣé wọ́n ti yí ọpọlọ yín sẹ́yìn? Kò yé mi. I continue to ask this. Then when I am asking, Mama was baffled. Mama was baffled. You need to share. You need to subscribe so that this